Yomi yes ó yá o àyà ti bẹ́lẹ̀ ó ti bẹ́ aré iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ òwò ti dé ọmọ aláṣẹ là mo fẹ́ jíṣẹ́ olúwa dùn ún bá rìn mo fẹ́ jíṣẹ́ olúwa yàn mí fẹ́ iṣẹ́ tán fi rán mi só lórí ire kan ìlú paidido pírẹsidẹ́ǹtì tuntun yanranyanran ní United States of America ni mo fẹ́ dé orílẹ̀-èdè amẹ́ ni mo fẹ́ lọ ìlú Amẹ́ríkà ò jìnnà rárá ilé ẹni afẹ́ kì í jìn ọjọ́ ìbí mọ́mì wa Ajígbọ́làmú ló wọlé dé wẹ́rẹ́ o ọjọ́ ẹni ńlá ti dé ọpẹ́ ní fẹ́lẹ́dùà ọba mi àtètèdá tó dáṣẹ́ sórí ewé ọba mi àtètèdá tó dáṣẹ́ sórí òfurufú jálágo kárọ́mọ bí kárọ́mọ wò kọ́mọ yanre níwájú oníbú ọrẹ kì í ṣagbára kó wá àdìtú ni ó gbẹnu tán ó kọjá òun tó máa dárí irun lè sọ. mo bá Adéọlá yọ̀ Adéọlá aya Ajígbọ́làmú mo bá yín dúpẹ́ lọ́wọ́ oníbú ọrẹ tí ìyá rí yín bí sáyé tí wọ́n rí yín wò dàgbàdàgbà nínú níyàn ọ̀pọ̀ náyé rẹ̀ ti ṣú kọjá ayé ọ̀pọ̀ ń bẹ bí aláìsí ọ̀pọ̀ ló ti bá nǹkan oṣù ṣèrìn àjò ṣáláńgá ńlọmọ ẹlòmíràn fi ṣe níbi rúùmù lọ́wọ́lọ́wọ́ bí mo ti ń kọrin tí yín ò rí bẹ́ẹ̀ àǹtí mi mo bá yín dunnúdunnú gbogbo ẹ nínú rẹ̀ bá dùn Adéọlá ó yá ẹ jẹ́ ká bá wọn kálẹ́lúyà gbogbo ọjọ́ kẹrìnlélógún oṣù kínní ọdọọdún ní sọ nípa olóríire ẹ ṣe tọdún tó kọjá àǹtí Adéọlá ó sì yẹ yín ọdún èyí ò yẹ rárá ó tún bá yín pẹ̀lú àlàáfíà ara àdúrà wa ni wípé tọdún tó tún bọ̀ ńkọ́ kò ní bá mi sísá Adéọlá Ajígbọ́làmú nínú sàréè Adéọlá Ajígbọ́làmú ẹ ṣe ọjọ́ ìbí èyí ẹ ó ṣọ̀pọ̀ lókè èèpẹ̀ ẹ ò ní táwọ́ ná ẹ ò ní jẹun kẹ́yìn ẹran ẹ ò ní wọ àkísà kẹ́yìn aṣọ ẹ ò sì ní bá wọn bùrìnbùrìn jíjó ìyà ẹ ti dewé ogbó lónìí ẹ ó gbó sáyé kéké ẹ ti dìrókò wọn yóò fi rekò yín lọ́nà ẹnìkan kì í gbágún ẹnìkan kì í jẹgún ẹnìkan kì í figún bọrí ọlọ́run 90-30 kò ní já yín ní tàn mọ́ Mrs. Adéọlá Ajígbọ́làmú onínúure oníwàáre adùnbárìn aṣọre má wo bẹ̀ ó déni lálejò ó tún ṣe ni lóore aláàánú fógun lọ́gọ̀ ọmọ ẹ̀dá ènìyàn adùnbárìn mátòsí láya Ayọ̀dèjì ń ṣe pẹ̀lẹ́ o Adéọlá aya Ajígbọ́làmú olùfúnni nímọ̀ràn òdodo ọlọ́run Ayọ̀ Babalọ́lá ti gbé yín ga ẹ ti wà lókèlókè téńté ọlọ́run 90-30 kò ní jẹ́ kí o rẹ̀ wá sílẹ̀ Adéọlá Ajígbọ́làmú onísùúrù ìbínú kì í bá ní yòdì ó kó ni mọ́ra ó níwà ìtẹríba kì í gbéraga bẹ́ẹ̀ ni kò jọra rẹ̀ lójú ìgbà gbogbo ló ṣe tán àti sọmọ aráyé lóore àìmọye ẹ̀dá ènìyàn tí Adéọlá Ajígbọ́làmú ti fàgòkè láìmẹyẹ tó ṣu wọ́n bí tí ń ṣoore fẹ́rú bẹ́ẹ̀ ní ṣoore fọ́mọ Adéọlá má gbàgbé mi nínú oore èèyàn ò ní ṣe mí lóore kí n má mọ yìí oore Adéọlá Ajígbọ́làmú ó ti ṣẹ́gun ọ̀tá ó ti rẹ́yìn òdì kò sẹ́ni tí ń bọ́lúwa rìn tí ń jogún òfo àfàdúrà jagun tó yanrantí ní í ṣe CAC Liberty Church ní Maryland nílùú Amẹ́ríkà ò ní bàjẹ́ ó bàjẹ́ tì ìlú Amẹ́ríkà ní àǹtí Adéọlá wà tí kì í gbé sọmọ aráyé lóore ayọ̀ pẹ̀lú dùnú lẹ́fi lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà lọ́jọ́ ọjọ́sí bó pẹ́ bóyá ẹ máa wálé wọn ò ní gbé yín ṣèbú wálé ẹ sàmì ńlá gbogbo Afẹ́nifẹ́re ẹ bá wọn ṣàmì ẹ̀ ọmọ Èkìtì ní àǹtí Adéọlá ọmọ Èkìtì ní Jésù ó sí Èkìtì níkọ̀lé Èkìtì nílé bàbá tó bí ẹ lọ́mọ ọmọ ẹlẹ́kọ̀lé ọ̀bálayáṣọ ìkọ̀lẹ́rùn máṣọṣe àtàlàmọ́ṣe ẹ ṣe pé rùn máṣọṣe ẹ̀ṣìdálẹ̀ olẹ́rìn ọ́ní ìkọ̀lé kérùn máṣọṣe kàn án tàlàmọ́ṣe ìkọ̀lé kan rùn máṣọṣe kàn án tàlàmákòkò àkókò ọ̀rọ̀ pọ̀ kàn án má ká olú ọkọ rẹ̀ sí ní ìkọ̀lé Èkìtì ìkọ̀lé lọ́mọ olóṣè méjì gbárímìrìmì kanlẹ̀ ìkọ̀lé kérùn máṣọṣe kàn án tàlàmọ́ṣe àtàlàmọ́ṣe kéèrú bá adìyẹ funfun lulẹ̀rìn Adéọlá Ajígbọ́làmú ọmọ ọlọ́jọ́ ìbí òkú oríire ọmọ olóòsí àrìnwẹsẹ̀ ìkàsìn òwúrọ̀ àìwẹsẹ̀ níbẹ̀ ojúlá ẹ̀fọ́ ọmọ amúgbákọ́bìlú lé àbárẹ̀ ṣe bí wọ́n láyà Ayọ̀dèjì Ajígbọ́làmú Ayọ̀dèjì ọkùnrin rọ́pọ́tọ́ bí ọká yàgbó yàdù bí Ọ̀ṣun Òṣogbo
ọ̀yọ̀kọ̀tọ̀yọkù alómilára bí aboyún mo kí ọ ẹ kú ìtọ́jú àǹtí Déọlá màmá Ẹniọlá ẹ kú oríire màmá Tẹniọlá àṣèyí ṣàmọ́dún Adéọlá adúmáradán abẹ̀rín ẹ̀yẹ lẹ́nu àṣàmọ́dúnṣẹ́ mi sí ǹjẹ́ tí o bá ń gbọ́ torin tifọ́n tìlù pékélé 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 péńpé olúwa yàn mí fẹ́ favourite tó máa ń pè yín ní òbébì àti olúwadùn bárìn tí ó máa ń pè yín ní thick mummy ọmọ Mr and Mrs Ọládipúpọ̀ Ajígbọ́làmú àwọn náà fi ṣẹ́ràn mi sí ọ Olúgbénga ọmọ Oríyọmí yes kí n tó parí ọ̀rọ̀ mi kí n tó filẹ̀ síbì kan kí n tó sinmi ẹnu kí n tó tilẹ̀kùn mété mọ́mí wa Adéọlá Ajígbọ́làmú ọ̀rọ̀ Olúwa sí ọ ó ń bẹ nínú ìwé orin Dáfídì orí ìkẹtàdínláàádọ́rin ìyẹn 67 ẹsẹ̀ ìkíní ó wí pé kí Olúwa kí ó ṣàánú fún ọ kí ó sì bùsí fún ọ kí ó sì ṣe ojú rẹ̀ kí ó mọ́lẹ̀ sí ọ lára àmín lórúkọ Jésù.